Africa Content TV. Not much daily. I'm happy to listen to my dear brother. He's a great journalist, Festus Adebayo. He did a very good job on the review of this book, and I have no doubt that the content of the book will be very useful to everyone in our household, in our offices, in our schools, in our businesses. I believe it is quite enlightening, it is quite educating, and I believe we will our way lately like that alone. So, àkóso ìlà ìrọ̀ṣẹ́ tẹ́lẹ̀ rọ̀jí ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àti àṣàkẹ́ ọ̀rọ̀, to the glory of the Almighty Allah and for the benefits of the good people of Oyo State and Nigeria in general. I declare the launching of this book open. Ẹ jẹ́ àpàtẹ́wọ́ I will invite the chairman to join us, and we have the privilege to invite whoever I want to invite to join us on this stage. I invite them to come join. Thank you very much. I think the little have been done. I want to appreciate everyone present here this afternoon. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó wà ní wípé ẹ ṣí ẹkú ìfẹ́ níka ìfẹ́ lẹ́ ẹ sì kú ìfẹ́ Fresh FM. Ìgbà yìí kan ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ènìyàn láṣọ ènìyàn. Thank you so much. I really love you and I appreciate you. Ẹ̀yin lẹ jẹ́ kí n mọ̀ pé mo sì ń gbé ayé tí ayé sì ní ìtumọ̀ torí pé ẹ fi ìfẹ́ hàn mí. Ẹ jẹ́ kí n mọ̀ pé ayé mi ní ìtumọ̀. Despite all odds, Olúwa ti bá mi ṣí ó ṣe fún mi. Thank you. God bless you. Now, let me set the ball rolling. I know that a lot of people cannot wait to come and launch this book. We can see the title of the book, Vision, turning vision into reality. Gbogbo ọ̀dà ọmọ Yorùbá ilé. Ọlọ́run má jẹ́ kí ara ó kú sínú wa o. Ọlọ́run jẹ́ ká lè ní ẹ̀mí nínú láti sọ àrà tó wà nínú wa àti àníyàn tó wà nínú wa di odidi àbí òkìtì àbí òkìtì ni. Yes, ara òní tọ́ nínú wa o. Ọlọ́run ní pàrọ̀ àwọn alára o. Ìka yẹn lè fi sọ̀rọ̀ àdábà yìí. Well, to the glory of God, ṣàbọ̀ ní pé àwa òṣìṣẹ́ ìjọba ni wá. Àbí òṣìṣẹ́ ìjọba ni wá. A gbọ́dọ̀ mọ ń tá a bá ṣe ní gbangba. Lágbára náà, we are in the week of economic support. We are in the week of empowerment. Àbí àṣìṣe ní kẹta ní Ìbàdàn. Àtúnṣe kan lánàá ní òtún ní agbára náà, we are still in the week. I will declare this launching open by buying 10 copies of this book for 2 million naira. Yes, eléyìí láti ra ìwé ìwé o. So there will be another 10 that I want to buy for your great audience. Tí ó jẹ́ pé tẹ́bá ti mú ní pẹ́lú lọ́wọ́ wọn bá ti gbà ẹ̀lẹ̀ náà wá gba ẹ̀ọ̀kan ẹ̀lẹ̀ bá bá wọn fi 50,000 naira fún. That is 500,000 naira. That's 2.5 million naira. Lágbàá wọn náà ẹ̀bá àgbàdẹ. Thank you very much. Ibi tí awílàyé ọ̀rọ̀ mi ṣe. Thank you so much. Àti mínísítà ẹ̀ṣọ́ ọwọ́ mi ká lọ́wọ́ yìí. Ibi tí. Bring it down. Thank you. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ mínísítà fún ètò yìí náà. Níbi tí wọ́n ti fi ìwé ẹlẹ́lẹ̀ ni mo ti rí ọ̀túnba ìfipáàdì kan ló kojú ọ̀rọ̀ ọ̀túnba ṣẹ̀yẹ má bàa dàgbò lò ó ẹ̀kọ́
ọmọ ipá lójú ọ̀la sọ̀rọ̀. Àtẹ̀wé yẹn ló kéré. Thank you. Once again, we want to appreciate the Honorable Minister of Power, His Excellency Agboola Adebayo Adelabu Benkele Wonder. Torí ọ̀nà tó ní báwo ní àwọn ẹnìkan kan wò wọ́n. Ẹlẹ́gbẹ̀ẹ́ bàbá wa obìnrin bí ọkùnrin ṣùgbọ́n tí kì í gbéraga sọ́kùnrin tó ń ṣe ọjọ́ ọkùnrin ẹ̀ tó lóore. Ìyá wa ní ibùsọ̀ ajé gbogbo ìlú Ẹ̀gbá. Ìyá ajé ìtúrú Ẹ̀gbá. Ìyá mi Ẹ̀gbá wọn ní ìṣàbí ọmọ òyìnbó àkàlà. Ẹ̀gbá tí mo ṣe ìlú kí n tó sẹ́tẹ̀ gbogbo. Ọmọ nínú lóru gé ẹ̀mọ̀nà ọmọ lóru ló. Ọmọ wájú ilé òkú rẹ̀ òkú ibi tó kú. Aláṣẹ òní electronics. Ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ dáadáa. Àwọn alága ìjọba ìpínlẹ̀ ló tẹ̀lé wọn. Mo fẹ́ kẹ́ ẹ bá rí Alága gbogbo àwọn alága ìdájú ẹ̀. Mo ti rí Glorious. Èrò pọ̀ lẹ́yìn Ọ̀túnba Ṣẹ̀yẹ ọmọ ipá mojú rẹ̀. Ẹ̀sìn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ò sí orí ẹ̀dẹ́ rẹ̀. ẹjọ́ regular. Mo kàn fẹ́ gbọ́ response ni. What a man can do. Àwọn obìnrin ò lè sọ̀rọ̀. What a man can do. Ìyá mi náà tó wà lórí ìró bí ní máìkì fún mi náà. Mo kí gbogbo ẹ̀ ní lọ́mọdọ́mọ. Mo kí gbogbo àwọn ìjòyè. Mo kí gbogbo àwọn alágbàdo. Mo kí gbogbo àwọn bàbá mi, àwọn ọ̀rẹ́ mi, àwọn àgbàlagbà. Mo bá bàbá mẹ́ta yọ̀ lọ́jọ́ òṣèlú. Ìgbà máa ṣubú lọ́jọ́ bí lọ́rùn pàmò ìdílé. Nígbà tó jẹ́ ìlú ẹ̀. Ọlọ́run ló wà láti àìsí. Ọdún náà wà ní wọ́n bá yíyá ìbátan. Lágbára ọlọ́run ẹ̀ fún ọ̀gá ìjọba ẹ̀. Ẹ̀ẹ́dẹ́ mọ̀ sáájú ẹ̀ ẹ̀ẹ́dẹ́ mọ̀ sáájú ìyá. Ìgbà tó bá ń pọ̀ ní dọ́dọ́ ní kò tó pọ̀ ní. Àmì lórúkọ Jésù. Torí ọ̀rọ̀ síta ní ẹ̀kọ́ ní fún ọ̀pá wọn. Àwọn akọ̀yìn ọjọ́ pàdé that part of the man is not the end of his life. Ọba níjọ ni ọba níjọ ọpọlọ fún abáyọlá nínú ìgbà àwọn akadọ̀ wọn jẹ́ nínú agbọ̀rọ̀ náà pé níta ìwé máa ń lọ láti máa ń lọ sí ẹ̀kọ́ kan lẹ́yìn. Àwọn mínísítà ti la mẹ́wàá, ẹ̀yìn náà mẹ́wàá ti ní kẹ́kẹ́ Ọba mi bàtà ọdún wọn. Wọ́n ti sọ sí mi létí. Ayé social media láwà. tí ó bá sì fi sọ̀rọ̀ fọ́kà létí tó bá fi wú ẹ̀rìn ìṣòro kékeré. Èdè tó ti rẹ́ ilẹ̀ èdè aṣọ sọ́kà mi létí. Ọ̀tán. Ká máa láwùjọ ẹ̀. Ẹ ṣe máa. Èmi ò lé ní kéèmì ọmọ sọ. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kí n sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá kí n sọ̀rọ̀ kí ló yẹ ká ṣe. Kí ló yẹ kí màmá ṣe. Àgbo yín ló yẹ kó ti kábọ̀. Yín ló yẹ kó ti kábọ̀. Wọ́n ní kí n bá la òde. Tí ẹ bá ti fẹ́ láti Ọjọ́ kí n sẹ́yìn òfin tí wàá máa mú kábọ̀ tó lè sọ̀rọ̀ jáde. àgbo yín gbọ́dọ̀ láàrú. Tí ẹ bá ti ní ẹ má láàrú ẹ̀, àgbo yín ló kù tí ẹ láàrú. Ọmọ ẹgbẹ́ pálí méjì sápò wọn ní òkú bẹ́ẹ̀. Kí ni kọ́lọ̀ olé eléwérú yẹn? Eléwérú. Mọ̀mọ́ ní kọ́lọ́rù díẹ̀. Wọ́n ní ẹ má yí ara. Wọ́n dábọ̀ tẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́run rárá ni. Bá ní kọ́ ọ̀nà àwọn òní ìlẹ́yìn òde tí láti àwọn. Sókè yíbọ̀ o, bí ẹyẹ rí ẹjọ́. Sókè yíbọ̀ o. Alága ìjọba ìpínlẹ̀ gbogbo tí ń bẹ́ bí yìí. Led by
the able and competent outgoing chairman like you, Sada. And a round of applause for the local government chairman. Ọjọ́ ìlàjú ẹ̀ dáadáa. Alága Sada ọdún ní máa bọ̀. Ọmọ bàbá àkókò títí lé ní ìpọ̀lẹ́ ẹ̀ka ṣoṣo. Wọ́n pètí wọ́n pẹ̀lú wẹnu. Alága ìjọba àbílẹ̀ ẹran níṣẹ́ yóò jẹ. Mo ti rí Honorable Glorious ti wà bẹ́ẹ̀. Tèmi tọ́pẹ́ Glorious. Mo ti rí olóyè Emmanuel ọmọ aláwọlé ọmọ àtibálẹ̀. Gbogbo akílẹ̀dẹ̀. Mo ti rí olóyè Akínwọlé ọmọ àtìlẹ̀yẹ. Gbogbo akílẹ̀dẹ̀ ajé nínú kábọ̀mù. Kódà zero kàrọ̀ọ̀dé lágbẹ̀lú. Mo ti rí Ẹ̀wò babalábẹ́.